láti orí olùdásílẹ̀ wa Muslim àti ọba kẹsàn àti dídì wa àtàwọn executive wa ní TGI ojú gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ lórúkọ gbogbo wa òfin pẹ̀ kú òdìrí. Ní ọdún díẹ̀ sẹ́yìn àwọn adékọ̀wọ̀ àgbà ní ọdún eléèdì lóòótọ́ 40 years. Mo ní kàbá ní kàbá díẹ̀ torí àwa àti ọkọ wọn lọ rẹ̀. Ọpẹ́ ńlá ni fún ẹjọ́ náà ọlọ́pẹ́ pọ̀lọ́ ẹ̀ká máa jẹ́ lónìí lórí ọ̀pọ̀lọpọ̀ òjò ti lọ kí sọgbọ́n wa o ọlọ́kàn wọ ọlọ́run dáa irú èmi ọlọ́fà náà òfin máa jẹ́ tó yọ̀ sí àrígbàgbó táwọn wà ní ọ̀nà àwọn yẹn làwọn ń bá lájẹ́ ọ̀rẹ́ ìsàbálòpọ̀ wọ́n lè jẹ́ yàwó fún wa bọ́lájọ́ tí mo ti mọ fáwọ́sá àbálòpọ̀ kò dò kí mi rí kò dò kí ẹnìkankan náà àti mo dárúkọ wọn rí. táwọn bẹ́ẹ̀ fi báyìí à ń fúnlẹ̀ àfihàn dáadáa lára àwọn náà sì ni irú mo kàn fẹ́ sẹ́ni lẹ́yìn kí n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ àwọn haúsá ajéwèé sìn ká. Gbogbo ẹ̀yà àgbélébù mi thank you ọlọ́run ló pè bẹ́ẹ̀ lọ́tọ̀ ṣẹlẹ̀ ní pé màmá ìlú wọ́n ti sáàbò ìlú tí a ṣe fún yìí bàbá ní ipá àti agbára láti ṣe jù báyìí lọ we will definitely do it ṣùgbọ́n wọn bá ta ní òun la fi ṣe fún yìí àwa fi àgbègbè sọ fún pé ẹ̀pẹ́ láyé o látòrí àdìo títí dé orí àwọn láti nínú ọmọ yìí kò sí ìtẹ́ máa fọwọ́ yín bí wọ́n sì báyìí ẹ ti ní ìràwọ̀ ọlọ́run ò ní dá yín padà sí eléré àná ìràwọ̀ yóò sì ní fi yín lẹ̀ lọ torí ọ̀pọ̀ la jọ ń ṣiṣẹ́ yìí wọ́n wà ṣùgbọ́n ìràwọ̀ wọn ó ti fi wọ́n lẹ̀ lọ àwọn dẹ̀ ṣì wọ́n táyé lágbára ọlọ́run ọba aláàánú ti bọ̀ láti kékeré yìí kó tó di pé bímọ tẹ́tí wọn lọ́dọ̀ ọkọ yín lẹ ti ń ṣiṣẹ́ yìí títí dé ní òkìkí yóò wọlé òkìkí yóò ní mú òkè gbogbo àwa tá à ń bá yín ṣàjọyọ̀ lẹ́nu tínú wa ń dùn lágbára ọlọ́run ẹ̀mí fojú sunkún àwọn ọmọ àwọn tẹ́lẹ̀ ọjà contemporaries wà ń bí àwọn tí senior àwọn tẹ́ senior wà ń bí àwọn tí wọ́n tó ń bọ̀ lẹ́yìn tiwa náà wà ń bí ẹlọ́rẹ̀ bí ẹlọ́mọṣẹ́ bí ẹni gbogbo àwọn tẹ́jọ jẹ́jẹ́jẹ́ lágbára ọlọ́run bó ti ń dùn tó ń dán yìí kò ní padà kan fún gbogbo wa. ọjọ́ bíi ó ṣẹlẹ̀ ní ìgbà tí à ń kàǹpé fún Bọ́lá Ahmed Tinubu ó ṣe déédéé àsìkò yìí ẹ mú àsìkò ìsírere tó bá ti di ọdún 25 tó bá tún wá di ọdún tó ń bọ̀ inú ayọ̀lẹ́ máa fi rántí pé ìgbà tí bàbá yìí fẹ́ wọlé ìgbà náà máa ní birthday mi tó máa celebrate mi bó ṣe máa bọ́ lẹ́nu yìí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú lẹ́ máa fi sọ ní agbára ọlọ́run ẹni tí mò ń wò ló máa wọlé lágbára ọlọ́run ẹni tí mò ń wò ló máa wọlé lágbára ọlọ́run ọlọ́run ò ní fi ẹni ìdójútì wá àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bàbá Fokoko ẹ̀bùn kalẹ̀ men leader we are celebrating the women leader today then ó ń pòwe fẹ́yìn náà adúgbẹ́ pé kì í ṣe tìkú là ń ṣe lẹ́nu àwọn tá à ń ṣàjọyọ̀ fún women leader lẹ́nu dájúdájú náà inú women leader gbọ́dọ̀ máa dùn wípé àwọn ọmọ àwọn tó wọn àwọn àbúrò wọn àwọn náà ń ṣe bẹ́ẹ̀ inú aṣẹ́wó tó re Mẹ́kà gbọ́dọ̀ máa dùn pé wọ́n ń celebrate ọ̀rẹ́ mi dájúdájú
ìdùnnú ni òun gan-an celebrate lágbára àti sorry Kẹ́hìndé ẹni tó ń ṣe birthday Yétúndé Wùnmí tí kò mọ̀ bó ṣe fẹ́ gbé ọ̀rẹ́ ẹ̀ gbé sálẹ̀ tí gbogbo ẹ̀ dojú rú tó lágbára ọlọ́run ò ní yà ní àfún Yétúndé Wùnmí ní yàrá ó dẹ̀ kọ̀ kó sún yàrá ẹ̀ ó dẹ̀ kó lọ bá mo wá wo báyìí pé àbáwọn pípù yìí àbí wọ́n ń ṣe mo wá rí pé ìfẹ́ ni mo wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá Yétúndé Wùnmí ẹ̀yin ò sí nílé lóòótọ́ àti lóòótọ́ mo ti jẹ́ kó yé pé ká ní kì í ṣe irun white tí Yétúndé ní máa ti rún gidi mo tún sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé mo ní mo fẹ́ kiri iṣẹ́ ètò òkèèrè eré wa bẹ̀rẹ̀ pé aago mélòó ni mo ní mo ti ẹ̀ lè kiri 5 minutes to 8 ó là máa lọ ra súyà kí n kọ́yàn sí bra fi mí lẹ́jà rẹ̀ mo ti gbọ́ màá gbọ́ bá ẹ̀yà rẹ̀ kọ́ọ̀lù Ọláìyá ló pè é ọba ní ọ̀gá ní àwọn ń bọ̀ sí wọ́n báwọn rányàn kan bọ̀ sí pé àwọn dẹ̀bẹ̀ kó jẹ́mi ni máa sọ̀rọ̀ yẹn ó dà wáyé tí kéré owó dájú mo pé ṣàpèjì ṣe fídíò kọ mu ebi ọmọ ibi tí ọyàn yín wà ní mo dájú bọ́ àti wọ́n bá tún máa yàn wọ́n mo lágbè kọjá àwọn náà máa yàn but títí dì sí àti ìmì tuntun òun náà ṣì ní secretary rẹ̀ now I want you to say more about your friend or about your oga. Boy, take care of you. I'm not sure. Hey, no, don't kill me. Ọba ní ìwé wá ìtẹ̀sí ṣe báyìí. Wá ìtẹ̀sí ṣe báyìí. Mo ní kí ni yẹn sá? Ẹ bá ti sọ fún mi náà, mo ní àwa gan sọ́nsọ kẹ́ni tá a fẹ́ ṣe fún mámọ̀ ni. Wọ́n ní àwọn sọ̀rọ̀ lórí sọ fún mi pé àwọn ti lọ sí Ìbàdàn pé bọ̀tà wọn máa dé lọ́la sáwọn lè tún ṣe fún wọn. Mo ní why not? So kò sí wàhálà Ọlọ́run bá láàánú lọ àdúgbò tí àjọwọ́n ní Paul ẹgbẹ̀rún ẹ bá mi ṣàdúrà fún wa mo ní kò sí wàhálà àwọn agbọ̀n ṣe so ọ̀gá mi ni then I will do it so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run síwájú gbogbo ẹ lọ Madam Saje ìwà yín ló fa gbogbo eléyìí àgbàlagbà míì wà àtẹ̀jọ́ jẹ́ contemporary ìbá ṣe kókó ní birthday kó jẹ́ birthday wọn ò ní sọ pé àwọn rí torí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo bàtọ́ ń plan kúp lẹ́yìn ẹ̀ mọ̀. Mama o, mama o, mama o, mama o, mama o, mama o, olùwàdà mama sí. Ẹjọ́ bá rọrọ̀ mọ́tò ọ̀yọ́ kọ́kọ́rọ́ mọ́tò. Ẹ fún ọ lójú lè tọ́. tó bá di ìgbà tọ̀dọ̀ yín ẹ lẹ́sìn bẹ́ẹ̀. Báwo ṣe ṣe wà lọ́rùn? Ẹgbẹ́ jáde. Alásàlá tù bí ẹ bójúlé ẹ wá nù kúlà lára kúlé ẹ wá bọ̀ ní kúlà.
Thank you.